ọ̀ní bá fẹ́ gbọ́rọ̀ akutẹ̀gbọ́ kó bá béèrè Jésù Kristi gẹ́gẹ́ bí àkọsílẹ̀ ìwé mímọ́ ó gbàdúrà níjọ́ kan gbàkọ́rí gbàdúrà nìtí ìyẹn ọmọ èyí jàkó ìdẹ̀ súnmọ́ òwí jàre àbá kan rè kọ́ náà ládùúrà kan ti gbàdúrà bí Jòhánù bó ṣe kọ́ ìyẹn ọmọ èyí rẹ̀ hàn bí ṣe kàn ti gba àdúrà ó ní Jésù Kristi mú gbẹ́rùn lé o ìkàn bá ti gbàdúrà ìkàn wí àbára kẹ́ lọ́run wí ọ̀wọ̀ ní fọ́rúkọ rẹ̀ wí kí ìjọba rẹ̀ dé wí òfẹ́ tẹ̀rẹ̀ ní ká ṣe láyé líbe kàn ti ṣe lé ọ̀run ìkàn gbàdúrà pé ké fún ọ ní jíjẹ ọ̀rìjọ́ran lónìí o kẹ̀dẹ̀ dárí ẹ̀ṣẹ̀ ran jìyàn gẹ́gẹ́ bí èèyàn náà ti adarí ẹ̀ṣẹ̀ jì ìrákọ̀bá ti ṣe hàn ìkẹ́ mo fà á sínú òdán o ṣùgbọ́n kẹ́ gbà á lọ bìlísì ọ̀rọ̀ gbà á lọ ìṣòro gbà á lọ wàhálà gbà á lọ bìlísì ni ó gangan ní àkòrí àdúrà olúwa ti tòní àdúrà olúwa ó jinlẹ̀ èsì kété o kò fẹ́ gbà ládùúrà nínú ayé kò wá rí nínú kété ẹ̀bẹ̀ ìjésù mẹ́rùn bá ní èkẹ́ gbà á lọ bìlísì lọ wàhálà lọ ogun lọ ọ̀tẹ̀ lọ àrèsàbò lọ dàrúdàpọ̀ lọ oríṣiríṣi kété o kò dáyé láàmú lọ sátánì lọ ìyàn ọmọ ẹ̀wà rẹ̀ ọmọ ẹ̀yìn rẹ̀ lọ ìyàn ọ̀tá lọ ìyàn abínúkú ọni lọ ìyàn oníkúpani èkẹ́ gbà á sílẹ̀ kúrò lọ bìlísì lọ ìra kò jẹ́ pé ohun burúkú náà mú dán ní o ohun burúkú yóò wá lọ́tọ̀ èṣù ó dẹ̀ wá látọ̀ èèyàn ọ̀nìyàn ṣùgbọ́n àbáràn náà kò tìyàn léyìn òun ni Jésù ìkàn bá ti gbàdúrà ni yíyè síbi kọ̀ọ̀kan nìyàn yóò sá sínú ayé ju pé kéèké sọ́lọ́run Olódùmarè pé òun yóò gbà á sílẹ̀ lọ bìlísì wọlé yìí bá uwé yóò sùn àrí yóò sùn rẹ àrèbalẹ̀ ọkàn rẹ wọ̀dẹ̀ kó gbá kágbọ̀n òwe lé babaláwo gan fún àkọjẹ́ pé níyìn mú sí ọ òun gan mojú ọ̀la ká mọ́ ọlọ́run Jésù Kristi ó lè kọ́ ọmọ èyí wí ọ nìkan ṣoṣo kọ́ yóò gbà á lágbà tán lọ́ olúkú panìyàn lọ́yàn ó ní obì ìhùn ní àbára kẹ́ lọ́run ọjà àdúrà kó tóbi ọjà àdúrà kó jẹ́ pé ó yẹ kọ́ nìyàn àgbà líkété ò gbà ikọ̀ lọ́yàn kọ́ lọ́mọjọ nìyàn rógun àkóbá ń gan kọ àdúrà túmọ̀ sílẹ̀ yìí ni olùmúrin irú àdúrà bẹ́ẹ̀ ní àṣíré àkóbá ẹ̀sùn ayẹyẹ ń kọ̀ yàn mọ́sẹ̀ ń kọ jẹ́ pé ìṣẹ̀nà dá sílẹ̀ yẹn á dá bá nìyàn lọ́rùn ká gbàdúrà pé kọ́lọ́run kẹ́ gbà á lọ bìlísì kọ́lọ́run kẹ́ yọ á kò nínú kété ohun kẹ́ jẹ́ ubi Paul apostoli gan kó tẹ́ gbà ọlọ́run á yọ mí kúrò lọ òṣìṣẹ́ burúkú kété tí ìwọ náà gbà á bá ramúrin òpin ọdún náà mọ́ ya yínrín oṣù bàbà ẹ̀sùn gbà kẹ́ èṣù bí ẹ̀sùn gbà kẹ́ èṣù fẹ́ ṣọṣẹ́ ẹ̀sùn gbà kẹ́ ẹ̀ fẹ́ tàjẹ̀ sílẹ̀ ẹ̀sùn gbà kẹ́ ẹ̀ fẹ́ mẹ́mí ọ̀nìyàn kẹ́ mú ṣe sàrà àkúkú Paul apostoli kò jẹ́ pé òránṣẹ́ ọlọ́run kò kún fún ẹ̀mí mímọ́ ọtún ní kò ti lọ sọ́run kò nínú ìran kò ti lóríṣiríṣi òfin hàn ikọ̀ ọlọ́run kẹ́ gbà ń kalẹ̀ lọ òṣìṣẹ́ burúkú kété orin Dáfídì náà kọ́ bá rí bẹ́ẹ̀ olórin sáàmù yìí kẹ́ ikọ̀ ọlọ́run kẹ́ olúwa ọlọ́run kọ́ gbà mí lọ́wọ́ èèyàn burúkú pọ̀ lónìí o ìyọ̀jọ́ nínú ẹgbẹ́ kan ìyọ̀jọ́ aláwùjọ ìyọ̀jọ́ aládùúgbò èèyàn burúkú pọ̀ gbà á lọ bìlísì gbà á lọ wàhálà gbà á lọ èèyàn burúkú yàtọ̀ sí yìí nìsí kọ́ ó yẹ ká gbà á kọ́ ọlọ́run kẹ́ a gbà á sílẹ̀ lọ èèyàn olùdánwò ọyọ̀jọ́ olùdánwò obìnrin ọyọ̀jọ́ olùdánwò ọkùnrin ọ̀gá kò jẹ́ pé líkété ògbà kó bá ti rí ọlíbu iṣẹ́ ṣá ọlọ́yà àtẹrẹ̀ súlé o ọdẹ̀mọ̀ wúwo ọlọ́kọ̀ ẹ̀tẹ̀rẹ̀ irú ọ̀nù bíbá lọ́yàn mẹ́jọ rẹ̀ sùn lọ́rùn kó bá ti bá yẹ̀rẹ̀ kí Jésù wọn náà gbénú mọ́lẹ̀ kọ́ ẹrùn rìn gbèrègbèrè kọ́ ẹrùn rìn kọ́lọ́fín àdúrà ni àgbà lọ́yàn burúkú àgbà ọdẹ páńpẹ́ àti jàǹbá ọkọ̀ àti oríṣiríṣi àyídáyidà sátánì gbà á lọ bìlísì àdúrà kọ́ ìyá àgbà lójoojúmọ́ ni lágbára ọlọ́run lódùmarè
léyìí káyé rẹ kú pé arógun àkóbá o ọlọ́run ni á dẹ̀ gbà ọ́ lọ́wọ́ bìlísì ṣùgbọ́n ṣé wọ́n ti máyé rẹ pamọ́ sínú jésù kristi ṣé wọ́n ti dàtún bí àbí wọ́n ti mẹ́ṣẹ̀ ṣeré ọ̀rẹ́ àgbàdúrà sọlọ́run kọ́lọ́run gbà ọ́ lọ́wọ́ bìlísì èyí kọ́ mọ́ra rẹ̀ fà á ní kọ́ bá tí mo ronú pàdà àdúrà gbà á lọ́wọ́ bìlísì ẹ̀yọ̀ gbà nínú ayé rẹ o òjó lórúkọ mi ọmọ àbálábí tán ọlọ́run nìkan ṣoṣo òníyàn gbani kò lọ́wọ́ bìlísì ire o.